bá bímọ nílé ayé òun àmọ́ bẹ Olódùmarè pé kí wọ́n dàgbà nílé ayé. ọmọ tọ́lá ní sọ́jọ́ bí lónìí o Fàrídà mi kan ní sọ́jọ́ bí kan ní mo kí ọ ní tówó tọmọ táìkù tí wọ́n ń ṣe balẹ̀ ọ̀rọ̀ gan ni wàá gbóbi olú gbogbo tí gbóhùn oníkú ní kékeré láṣẹ ọba Mẹ́dùmarè. ọmọ súpà yẹ́ ń ṣe wéré ojú ogun ráyé tí ṣe lé àwọn bàbá rẹ̀ ẹ̀yin lọ́mọ akin tó gbọ́dọ̀ ṣojo ní ọmọ lọ́jọ́ kan lù bára mi jà fọ́mọ́ ní ṣe lé àwọn bàbá rẹ̀ gan ni ọmọ olùṣe ẹbí ọkùnrin wàrà ṣàṣà ní ìṣèlú ọmọ tọ́lá nìkan ni mo kí ọ̀nù gbòjògbò ìṣọ́ ó yá jẹ́ ń ṣe wéré òdìlé mọ̀mọ́ rẹ níbẹ̀ jù lé ìwọ lọ́mọ́gì mẹ́ta bẹ̀ jù ni àkànṣoyún àkànṣe láàrin bàbá aṣọ ni ọmọ ẹ̀ pàtúndé búlù wo ohun gangan ni parí ọ̀la nínú bàbá lẹ̀kẹ̀ rí kọ́kì nílé ń bá o mo ní ó ti sọdún èyí náà kò bá níjà ṣòro láṣẹ ọba Mẹ́dùmarè ló wá ti gbọ́ ọ̀yàn ní ẹnu mi ohun ọmọ arómi rẹ ní kí ọ̀nù wò lówó èèyàn níbẹ̀ ní sàṣìmọ́ ni.